gbogbo orí ẹ̀rọ ayélujára ni ló máa gbóná tó sì fẹ́ẹ́ dàrú ní ọjọ́bọ̀ tí í ṣe ọjọ́ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, èyí tí í ṣe ọjọ́ 27 nínú oṣù kọkànlá ọdún tá a wà yìí, the 27th of November 2025, nígbà tí máyégún gbogbo ilẹ̀ Yorùbá tó jẹ́ olórí ọmọọba kílẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú, tó jẹ́ olú ọmọ ìpínlẹ̀ Èkó, tó tún jẹ́ ọ̀kan lára àwọn aṣíwájú olórin fújì lásìkò yìí, ìyẹn Alhaji Wasiu Ayinde Ọmọgbọ́láhàn Anífowóṣe Marshal, ẹni tí ó gba ìmọ̀ sí K1 The Ultimate, tí ó gba ọmọ tí gbajúgbajà òṣèrébìnrin ni Bisola Badmus tó bí fún tí ò fẹ́ gbà, tó gba ọmọkùnrin náà ní ìta gbangba lójú gbogbo ayé, tó sì jẹ́ pé ọ̀rọ̀ yìí iná mà di nǹkan tí àwọn èèyàn ń fà mọ́ra wọn lọ́wọ́ lórí ẹ̀rọ ayélujára dàsìkò yìí, tó sì tún jẹ́ pé ọ̀rọ̀ K1 The Ultimate ni àwọn èèyàn náà mà tún mú bẹnu lásìkò yìí lórí ẹ̀rọ ayélujára. Ẹ rántí pé ní nǹkan bí ọdún díẹ̀ sẹ́yìn, ó ní gbajúgbajà òṣèrébìnrin ni Bisola Badmus ló máa kéde wípé eré tí wọn kì í taná ṣe nínú yàrá tóun àti K1 The Ultimate ṣe táwọn kóná fúnra wọn nínú yàrá, ó ló máa ti di nǹkan nítorí páwọn olóró bá dáàbò bò, ó sì ti di oyún sóun lára. Bẹ́ẹ̀ ni ó jẹ́ pé oyún náà tóun fi bímọ ọkùnrin èyí tó sọ ní Abdulmalik, ó ní Wasiu Ayinde ló ní ọmọ náà, ṣùgbọ́n níṣe ni olú ayé fújì kò máa tiẹ̀ wọ ọ̀dọ̀ Bisola Badmus tí ò ṣe bí pòun ló ń lọmọ náà, tí Bisola Badmus sì máa ń fi gbogbo ìgbà sọ̀rọ̀ pé àtowó iléèwé ọmọ àti gbogbo ìtọ́jú Abdulmalik òun nìkan lòún dá gbé, pẹ̀lú bí Wasiu Ayinde ṣe lówó tó kò yà sáwọn rárá. Kódà lásìkò làkọjá Bisola Badmus tí àìsàn dá gúnlẹ̀, ó ní òun ò rí ìrànlọ́wọ́ lọ́wọ́ bàbá ọmọ òun, èèyàn Alhaji Wasiu Ayinde, èyí tó jẹ́ kí ọ̀pọ̀ èèyàn kan máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa Wasiu Ayinde. Ṣá o, lọ́jọ́ tọ́ọ̀sì ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, ìní Bisola Badmus àti Wasiu Ayinde máa pàdé fún ìgbà àkọ́kọ́ láti ọ̀pọ̀ ọdún. Bẹ́ẹ̀ ni Wasiu Ayinde tó fojú kan Abdulmalik tí Bisola Badmus lòun bí fún ìgbà àkọ́kọ́. Ǹjẹ́ ń bo ni wọ́n ti pàdé? Níbi ayẹyẹ 30 ọdún tí gbajúgbajà obìnrin olórin Islam ni Rukayat Aláwìyé tí ó gba ìmọ̀ sí Bashiri mi tó jẹ́ ìyàwó olórin Islam ni Ahmad Aláwìyé, níbi ayẹyẹ 30 ọdún tó ti ń kọrin tí ó wáyé ní gbọ̀ngàn ayẹyẹ Victoria Garden Event Center ní ìlú Èkó. Ó ní Bisola Badmus àti Malik Ome náà máa wà níbẹ̀, tó sì jẹ́ pé Wasiu Ayinde òun ni wọ́n pè ní olórin láti dáhùn èèyàn lára yá. Níṣe ni ó jẹ́ pé àmúgbálẹ́gbẹ̀ẹ́ Wasiu Ayinde tó ń pè ní Kéèsì òun ló ń ṣàfihàn Malik fún Wasiu Ayinde ńgbà tọmọ náà ti yẹ ìwájú lójú agbègbè ọmọ ènìyàn, torí pé wípé Wasiu Ayinde ò fẹ́ dààmú, tó sì jẹ́ pé níbẹ̀ ni Wasiu Ayinde ti gba ọmọ náà tó ń kọrin pé ọmọ padà bọ̀ wálé. Ṣùgbọ́n ní báyìí níṣe ni ọ̀pọ̀ èèyàn sọ̀rọ̀ sí Wasiu Ayinde pé kì í ṣerú ojú agbo ló yẹ kó ti máa gba ọmọ náà. Wọn ní bó bá mọ̀ pọ̀ ọmọ òun ni ọmọ náà, ó yẹ kó máa ṣe ìtọ́jú ọmọ òun, àti pé kì í ṣe ojú ayé ló yẹ kó ti gbà bẹ́ẹ̀. Ó yẹ kí ó ṣàbẹ̀wò sí ọmọ náà àti ìyá ẹ̀ láti bẹ̀ wọ́n ni, tàbí kó ránṣẹ́ pé nǹkan wá bọ̀ òun ní ilé ẹ̀ ní Ìjẹ̀bú. Ṣùgbọ́n táwọn kan tó ń gbèjà Wasiu Ayinde pé kò sí nǹkan tó burú nù tó ṣe, wọn ni bó ṣe gba ọmọ náà iná ló dáa, àti báwọn bá Bisola Badmus yọ nítorí pé Wasiu Ayinde fúnra ẹ̀ ti kí ikú sùúrù, àti pé inú àwọn dùn pé ẹ̀mí ẹ̀ sì wà láyé tí Wasiu Ayinde tó fi gba ọmọ náà.